fẹ́ mọ̀ because bẹ́ẹ̀mi ṣe wà ọmọ mùsùlùmí ni mí bọ́ ìjọ́ tí mo ti gbọ́ pé ànábì olórí burúkú yẹn ó bọ́mọ ọdún 6 sùn ó fẹ́yàwó lọ́mọ ọdún 6 ó dẹ̀ wọlé tì lọ́mọ ọdún 9 àtijọ́ yẹn báyìí mo wá béèrè lọ́wọ́ wèrè tí ó jọ̀rẹ́ mi tó já àfà wípé ṣé tòótọ́ ni kò dẹ̀ bá mi jiyàn ó ló wà nù Quran tó tọ́ mo wá pé níbo nìyẹn àtijọ́ yẹn mo wá fẹ́ mọ ìtumọ̀ orúkọ mi mo béèrè lọ́wọ́ dádì mi ẹni tó bí mi lọ́mọ pé ẹjọ́ nítorí Ọlọ́run kí ni ìtumọ̀ orúkọ tán ń pè pé àfíìsù tẹ̀ sọ mí n ò rí ìran kan wí ó ń dùn mí gan àtijọ́ yẹn mo ti withdraw ọmọ mi kó nílé kéwú ó bókù sùnà àtijọ́ yẹn mo ti wá wò pé kí n tiẹ̀ rí èèyàn kan kẹ́tì ẹ̀ gbé mi wọlé kí n lè mọ ìtumọ̀ orúkọ búùkù tán tiẹ̀ fẹ́mi náà tí mò ń já fíìsì kò yé mi ẹjọ́ nítorí Ọlọ́run nǹkan tí mo gbàdúrà fún ni ẹ̀ pé kẹ́tì ẹ̀ jọ́ nítorí Ọlọ́run. wọ́n ní ẹrú oníṣò lórúkọ yín, ẹrú tó ń so mọ́lẹ̀, ẹrú oníṣò. báà náà máa sọ mí lẹ́rú oníṣò. sẹ́ni báwọn gbé jáde ẹrú olùṣọ́ ẹrú ms ẹ báwọn gbé jáde kí wọ́n rí ta tó ka kí ni ẹ má bínú ẹjọ́ ms. kí ni gbé jáde. gbé jáde fún wa. ìtumọ̀ àfíìsì òkè. wàlẹ̀ àṣírí iná lè sáná wà lóòzírí. ẹrú oníṣọ́. lórúkọ mi. wọ́n tó lò máa pa àfáà tó sọ mí lórúkọ o. àṣẹ. pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. ẹrú oníṣọ̀. ṣé ń gbọ́ ìlà ṣé ẹ mọ̀ pé olórí burúkú ni mo máa sọ fún yín wípé ẹ̀sìn olórí burúkú tá à ń ṣe yìí mọ́tò ló máa pàànà bí yẹn o ṣé ẹ mọ̀ pé mò ń sọ fún yín. ẹrú oníṣọ̀ náà porúkọ mi ẹrú oníṣọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ṣé mọ̀ pé àná bí bókù sùn ṣé mọ̀. a ní mò ń fọ́lò yìí àkáǹtì mi kan wà tẹ́lẹ̀ tí mo ti ń fọ́lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí mo ẹ̀ṣẹ̀ ṣí ni but máa sọ fáwọn àbúrò mi tá a jọ wà ń bíbà pé irọ́ náà àwọn pípù yìí pa pé èmi fún alára mi mo bè lọ́wọ́ dádì mi ìmáàmù dẹ̀ ni dádì mi mo dẹ̀ wá sọ fún wọn pé kí dádì mi kí wọ́n lọ bá mi wádìí àwọn. orúkọ yín jáde ẹrú alágbàtọ́ lórúkọ yín o ẹ mọ̀ wọn alágbàtọ́ yẹn alágbàtọ́ àwa léyìn ọkọ tó máa ń ṣe tó jẹ́ bí ẹrú alágbàtọ́ yẹn òun ni ẹmọ alágbàtọ́ yẹn tó bí àwọn máa ń gbàyàn tó máa ń gba ẹrú tó wà ní tó máa ń ránṣẹ́ yẹn òun ni ó ń jẹ́ àfisẹ́ ẹ wò ń bẹ̀ fún yín náà servant of the ẹrú alágbàtọ́. Abdul Hafiz ní tòótọ́. ẹrú alágbàtọ́ ẹmọ alágbàtọ́ ẹrú tó ní òun ni. lórúkọ mi. so ẹ wá wò kó jẹ́ pé wọ́n sọ yín ní Adétọ́lá Adékúnlé ẹ wo orúkọ yẹn bó ṣe rẹwà kọ́ sọ yín Láyìndé Akọ́láwọlé ẹ wo orúkọ yẹn bó ṣe rẹwà wọ́n wá sọ yín ní ẹrú alágbàtọ́ ẹrú tóun tún ní ni o. so gbogbo nǹkan tí àwọn àfààyàn fẹ́ ká máa sọ síta rè tí wọ́n fi ń bínú tó ń jà tó ń. olórí burúkú ni wọ́n. Abọ́rúbọyè o ẹ kálẹ̀ gbogbo lẹ. gbé kúrò ní ẹsẹ̀ àtẹ̀síwájú. ẹ jẹ́ kí àwọn bíi méjì tó wá tó bá ti bá a sọ ká drop wọn ká lè gbẹ̀lú mi wọlé Prince kí lè fẹ́ sọ 1 minute ẹ jọ. ìkẹ́ àtọ́là kó máa bá ms bàbá olówó èkó ẹ̀yin àti ìdílé yín pẹ̀lú gbogbo Yorùbá lápapọ̀. ẹ wo
mo really appreciate iṣẹ́ tẹ́ máa ń ṣe but mo ní request kan tí mo fẹ́ request lọ́wọ́ yín o. Ṣé ń gbọ́ mi? MS Baba. gbogbo wa ń gbọ́ yín. Olówó Èkó wọ́n ti follow mi but ẹ̀yin ò tí ì follow mi ẹ dẹ̀ mọ̀ pé tẹ́ bá ń follow mi èmi náà lè tètè lè open life. mo ti follow yín náà ẹ yẹ̀ wò náà. Mi ò rí yín bẹ̀ ni. mo ti follow yín láti bẹ̀rẹ̀. so ohun tí mo fẹ́ sọ ni pé èmi náà fẹ́ máa ṣí life so kàn follow mi so a lè máa a jẹ́ during the week tẹ́yìn máa ń busy yẹn ẹ mọ̀ pé Friday ni ìjọ mọ́ṣáláṣí ti Yorùbá pátápátá tẹ́yìn grand sheik máa ń perform so àwa máa lè máa ṣe underground so n tí mo ní kí n request fún nìyẹn. ẹ pọ̀ mọ́ ní ẹ ṣe bàbá. ẹ ṣe gan. Naam, ẹ kalẹ́, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kalẹ̀. Mr. Hafiz, ẹ kalẹ́. Mr. Hafiz. ṣé wàá ń bẹ̀ sà? Bàbá wa olórúkọ kéwú fẹ́ bá yín sọ̀rọ̀. Mr. Hafiz. Sá. Naam, Hafiz tẹ́yìn náà ń jẹ́ yẹn lèmi náà ń jẹ́. Orúkọ búkú lájọ ń jẹ́. Abdul jẹ́ ẹrú, Hafiz oníṣọ̀, ó jẹ́ ẹrú oníṣọ̀, Abdulhafiz ìtumọ̀ nìyẹn. So ẹ tó bá sọ pé irọ́ ni kó wá sókè. Mo ti gbà, èmi ti gbà. Tọ́ bá fẹ́ tán yìí, wọ́n máa ní ẹrú Ọlọ́run ọba oníṣọ̀, wọ́n máa tàn yín báyẹn. Bọ́ ìtumọ̀ ẹ̀ gẹ́gẹ́ ẹrú oníṣọ̀ ni. Bàbá mi ìmáàmù ni bàbá mi. Ọ̀tọ̀ ni ẹ wò irọ́ tẹ́lẹ̀ máa pa fún mi ni pé Ábísù máa sọ wà lọ. Ábísù máa sọ. Ṣébí wà lólùṣọ́ ẹ̀ lọ́dọ̀. Mi mọ̀ pé irọ́ lásán náà ń pa fún mi. Irọ́ ni. Bàbá mi ẹrú oníṣọ̀. Èmi kọ́ mo ń jòjò. Ẹ ṣe gẹ̀ẹ́ kọ́ntínú ẹ ṣe. Màá pa kinní rẹ̀ bẹ́ẹ̀ ṣé wò mí nísìn tí n bá bọ́lẹ̀ nísìn mo fẹ́ pa kinní rẹ̀ kú. ẹ jọ parẹ́ báyẹn no time ẹ ṣe. Màá parẹ́. Quran chapter 15 verse 6 ó ní àwọn ará Kùrẹ́ṣì yẹn ẹ mọ̀ páwa ò sí ń bẹ̀ àwọn ará Mẹ́kà náà ló wà ń bẹ̀ àwọn náà bá mú ọmọdé lò gbà àwọn náà mọ nǹkan tán rí àwa ò sí ń bẹ̀ nǹkan tán kọ́ lẹ̀ là ń kà àwọn yẹn náà wọn ò dẹ̀ parọ́ wọ́n ní they say oh you to whom the reminder is revealed to. wọ́n ní fún ẹni tí wọ́n ó ṣe ìrántí tí wọ́n fi àfihàn tí wọ́n fi ìṣípayá hàn. Indeed you are mad. wọ́n ní ó ní skánskán wọ́n ló ti yí lórí Muhammadu pé ó ya wèrè pé ó ń bugi jẹ́ dìgbòlugi. ẹ ká jẹ́ káwọn èèyàn máa wá sókè àwọn ìwà ẹgbẹ́. a mọ̀ pé Muhammadu ya wèrè nígbà tí wọ́n sàsí Muhammadu ṣe mọ̀ pé Muhammadu máa ń sọ pé tó bá jẹ déètì èso kan wọ́n pè ní déètì dàbínú pé tó bá jẹ àṣàsí ò lè ràn yàn kìíní èèyàn yẹn májèlé ò lè ràn ìgbà tí wọ́n sàsí Muhammadu bí Muhammadu bó ṣe yí lórí nìyẹn tó ní skánskán so ẹni tó ní skánskán táwọn èèyàn wá ń tẹ̀lé ṣe rí pé àwọn náà láfinúwèrè ló ń ṣe Islam tẹ́lẹ̀ lómi máa ń bí yà ń bú àwọn èèyàn kan tó wà nù wé wọn Muhammadu ya wèrè ó bugi jẹ so ẹni tó wá ń tẹ̀lé wèrè ṣe mọ̀ pa á máa ṣiṣẹ́ wèrè náà ni so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn.